يا دعاة التوحيد تسامحوا، يا دعاة التوحيد اتقوا الله في الأمة، يا دعاة التوحيد لا تباغضوا ولا تحاسدوا ولا تدابروا. هذه وصية رسول الله صلى الله عليه وسلم. الكمال لله، الكمال لله، العصمة لرسوله صلى الله عليه وسلم. كبيان كبر والو بلسورو علي جورا واتو èmi ò lè jọ́ wọn ò lè jẹ̀mí náà a lè jọ àwọn sálàfù tán sẹ́dídò àkọ́rí fúlà nàbì sọ ànábì ní ẹbọ́ sójú ọ̀nà kẹ̀lẹ́ ẹ̀rí pẹ́ súnmọ́ torí pé ìyá ayé àti fìtínà ayé tó ń jálùwá ó ti pọ̀jù wá lọ. àìrógo àwọn súnfì ẹlẹ́bọ àìtí ìjà débi kan àwọn oníṣẹ̀sí náà tó ń nàró. gbogbo àwa shabab ẹ má jà kẹ́yìn ṣera wa. الشباب في لاغوس، الشباب في إيلان، الشباب في أسوق، الشباب في العالم الإسلامي كله. فاعلموا بأن فاضل بيننا، فاعلموا بأن فاضل بيننا، واعلموا بأن الشرف شرف لنا في هذه السنة. أما اللي جاوا فا أما اللي مراوا إنتان شيء أنبه وبوتو تيالو بدي أتي توانتي alu shirku ti wọ́n ti wá gbẹ táwọn náà bá tún bá wọn gbẹ òpó yọ padà wò tó bá wọ mọlifá ìdàlá àǹfààní wọlé wọn bẹ fún ọ. ìwọ náà gan tó jẹ ọsẹ alukọ tó jẹ pé ládùúgbò rẹ lọ wà ìwọ gángan fún rẹ tó bá wọ sọ ọmọ tó jẹ bàjẹ́ ládùúgbò ká tó wá pé àwọn tó lọ́wọ́ fi sókè wà tó jẹ pé àwọn ni Ọlọ́run bá láàfin dáàbò bò sọ́nà. يصيبون ويخطئون وسوغبن تبي داس كو سوغبن تبي داس وما ساسي وسي ما بوسوجو ما سو ما بوسوجو كبا وندو بلا دو كاسي ما سي ناشونال تي وان سي ادي بوكو اول فامي نا تو كما سي ميستيك اكو مساكيس بالحكمه والموعظه الحسنه والجدال بالتي هي حسن. هذا هو القران الكريم. torí pé ìdáhùn tùlábù àlàfù mu'allafa wa jama'at wal muntasibuna ilayhi wa ila muhadarati àlàfù mu'allafa. wọ́n mọ̀ pé téèyàn bá wú igi àdúgbò àwọn kan tí wọ́n sì ń késo níbẹ̀ wọ́n wú igi tìyín náà ládùúgbò yẹn o. torí àwọn bóyá wọn àbí wọn mọ̀ pé mistake wà àwọn gbà pé bí táwọn ti ń ká èso ni bẹ́ẹ̀ làwọn ti mú mi ma tọ́mọ ti gbọ́ nǹkan kan tó ta sí wọ́n ta sẹ́yìn náà látara bẹ́ẹ̀ èrò àwọn kẹfẹ́ ló padà wá sí ma wọn. ló jẹ́ pé àwọn bùkátà àdúrà dáìmà waradallahu alladhina kafaru bighaythihim lam yanalu khayran wa kafa Allahu al-mu'minina al-qitala wa kana Allahu qawiyyan 'aziza. àwọn bùkátà àdúrà alladhina qala lahum an-nas inna an-nasa qad jama'u lahum fakhshawhum wa zadahum imanan wa qalu hasbunallahu wa ni'mal wakeel. ọ̀tá pọ̀ bá àwọn ọ̀tá wa kọ̀ rẹ̀ pẹ́ẹ́tẹ́ jama ẹ má jáde ọ̀tọ̀ dọ̀tà ara wa. o yẹ sẹ́yìn mọ̀kúrú bẹ́ẹ̀ kẹ́lẹ́ dín kẹfà lèyí sẹ́bi tó ká ayé lè kọ́ yìí tó ká. ọlọ́wọ́n bá ní àwọn kèfèrí wọ́n ń dètè wọ́n fẹ́ dèrè ànábì pẹ̀lú sẹ́kẹ́sẹ́kẹ́ sínú ilé tó ní láyé jáde máa ń polówó tàwọn ìdìbò ọwọ́ yẹ kutuluka kọ́dà wọ́n fẹ́ pa ọwọ́ yẹ kulijuka wọ́n ń bila láti ilé ọjà de wọ́yẹ́mukuruna wọ́yẹ́mukurullah. ọlọ́wọ́n bá a la oye àwọn ń dètè ọlọ́wọ́n bá a la náà ní pílánì fáwọn náà wallahu khairul makirin àmọ́ lọ́wọ́ ní borí wọn. àwọn ọ̀tá tàwídì lánàá àwọn náà lọ́tà tàwídì lẹ́nu àwọn wà ní àlù tàwídì lábùdá nà tẹ̀bi ọlọ́wọ́n bá a la kó mọ́tà sàlùkùn tàbátì ẹni kọ̀ọ̀kan wọ́n mọ̀ ṣáìfù wa tó jẹ́ akmaru sama tí wọ́n tàmá lẹ̀ fún wa ní gbogbo ààyè nílùú Ìlọrin nílùú Òṣogbo nílùú Èkó àti káàkiri gbogbo ààyè kọ́lọ́mù bá aláàfin sábà mú ọdún lérí dáadáa wọ́n ta jẹ́ tó lábẹ́lẹ́ ẹ̀lẹ́ kọ́lọ́mù bá aláàfin sábà mú sábà tiwa. ọmọ ya yóò lẹ́bi ní àmà ẹ̀yin olùgbàgbọ́ dodo lọ́wọ́ ní isbiru wasabiru warabitu wattaqullah
wòsíyà ọlọ́wọ́ bá aláàní kásẹ̀ sùúrù ó ní innamal mu'minuna ikhwa ọlọ́wọ́ bá ní àwọn mùmínì òdodo ọlọ́wọ́ bá ní ọmọ ayá ni wọ́n ó wá ní fa aslihu ọlọ́wọ́ ní fa afsidu ọlọ́wọ́ ní fa aslihu ọlọ́wọ́ ní ẹ̀sàtúnṣe èmi àṣetọ́lọ́ ń pa mí ni àtúnṣe oye lèmi wọn máa ṣe inṣàlá wọn náà gbìyànjú pé wọn náà máa ṣàtúnṣe inṣàlá torí pé àṣetọ́lọ́ ń pa aláàpá ló máa ní fa aslihu bayna akhawayni ọlọ́wọ́ ní ẹ̀ dákun kọ́lọ́wọ́ bá aláàkọ́mọ́sá mú wa dùn ọ̀ṣà